ẹ̀yẹrúsìn Ọlọ́run ọdún wọ́n ẹni kọ̀ọ̀kan ẹjá páyọ Ọlọ́run ẹjá bẹ̀rù Ọlọ́run ó pé ọyá ìjọ kan ń bọ̀ tá ń lọ rí bá Ọlọ́run ilé ayé tá wà ń bẹ̀ yá kú ń bẹ̀ ó lè pẹ́ ó lè yá á padà kú ń bẹ̀ tàlàfẹ́ fi jọ bá ṣe rere àpò láyé rere òpin kéèyàn mọ́ kó láyé tó a pé bá máa pé kéèyàn mọ́ kó láyé àwọn ànábì Ọlọ́run ní lọ́bí kankan àbá bá wọn àgànábì wa Muhammad gbọ́n là bá bá gbogbo àwọn ànábì Ọlọ́run ṣeré ní wọ́n ṣe bí ọlọ́mù wọn kó mẹ́ bàbá sì jẹ́ ní bí ìjẹ́ ní bí òpin ká mọ́ kó láyé táwọn kan jẹ́ níbi jù Fíráúnà lọ ni Hārūn Āmān ayna Munawwa Namrūd àwọn Abu Jahl Abu Lahab Walīd ibn Mughīrah ayna hum al-yawm Munawwa lẹ́ni wọ́n ti lọ àwọn náà lọ bá ṣe rere à lọ bá jẹ́ níbi à lọ àsìkò ní òtí ètò Netanyahu ní òdìtàn adìtàn Biden adìtàn anáfẹ́fẹ́jọ́ ìtìlàdà ìbúlò wà lẹ́nìí ó náà ti dìtàn wọ́n ní innamal mar'u hadithu ba'dahu faqun hadithan hasanan liman waha wọ́n lọ́mọ nìyàn yọ padà dìtàn ni gbìyànjú láyé láti jẹ́ ìtàn rere táwọn yọ máa sọ lẹ́yìn ọdọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo à ń pè tàn ara wa rẹ̀ à ń kọ́ tàn ara wa lẹ́ni èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí mo ń kọ́ tàn ara mi lẹ́yìn náà tẹ́ ń gbọ́ mẹ́ ń kọ́ tàn ara yín ni ẹjẹ́ akọ́tàn rẹ̀ ọlọ́ọ̀bá Allah ó kò wá sí ń tá ń pè ní déédéé justice ọmọbẹ déédéé inú ẹbí déédéé náà yíò wà lọ́wọ́ olórí ẹbí àwọn adájẹ́ ọkọ ìyàwó bàbá ọmọ gbogbo láti sí déédéé nínú àwọn ẹbí wa sí àníjọ́ kan sàábé kan ọ̀rọ̀ àǹkà fọmọ kan náà àwọn ọmọ ẹ̀ ó wà lọ́mọ bá ànábì nígbà bí wọ́n jẹ́rìí sí àgbábílẹ̀ rẹ̀ pé sí gbogbo ọmọ lọ́ra fún nára ànábì ni mi ò ní jẹ́rìí àbòsí ó di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wá déédéé inú ẹbí àwádá níyàwó jẹ́yọ kan lọ déédéé àwádá bímọ méjì mẹ́ta mẹ́rin déédéé láàrin wọn déédéé kan bẹ́ẹ̀ náà déédéé inú ìlú ìyẹn wà lọ́wọ́ àwọn ọba àbálẹ̀ ẹmbá jẹ́ báálẹ̀ gbọ́ sí déédéé ní àwọn jẹ́ ń bẹ lábẹ́ ọgbọ́ ṣàbòsí kó tó wá di déédéé àwọn jẹ́ ń ṣèjọba chairman local government wátà ń bẹ lábẹ́ rẹ̀ déédéé dọ̀wọ́ ẹ̀ ọlọ́mọbìnrin rẹ̀ kó tó wá kan governor kó tó wá kan president bẹ́ẹ̀ náà ni gbogbo mi tá ń ṣàkóso wọ́n ní olórí mọ́sálásí wọ́n chairman mọ́sálásí déédéé dọ̀wọ́ ẹ̀ wọ́n chairman committee ìwọ́n lọ̀gá iléeṣẹ́ yìí déédéé dọ̀wọ́ ẹ̀ ìwọ́n lọ̀gá ilé ẹ̀kọ́ yìí déédéé dọ̀wọ́ ẹ̀ gbogbo wa pátá kó tó wá kan al-adilu al-alami déédéé àgbáyé international justice ìlọ́bálẹ̀ ayé dé bí tá a wà yìí injustice bàbá wa Dr. Abdulateef Adégbìtẹ́ lọ́bá ní fún ìbàbá lọ́bá ní kẹwọn nígbà bàbá ń bẹ láyé ọ̀rọ̀ tí mo ń sọ ìtọ́dún mẹ́ẹ̀ẹ́dógún àwa wà ní Tafawa Balewa Square TBS à ń ṣe annual lecture táàpẹ́ ní Malam Get Together inú ọjọ́ wá fún ní goodwill message bàbá wa ọ̀rọ̀ tó wá jáde ń jọ náà àsọ̀rọ̀ flasin ní jọ́dá ń sọ iná bàbá wá ń sọ bà gẹ́gẹ́ bí àgbà lọ́yà lórílẹ̀-èdè yìí bàbá ní problem tá ní lórí of flasin ni pé international justice àìsídéédé lágbàáyé lọ́bàá débi tá a bá dé bàbá ní ọ̀rọ̀ flasin ọba ti yanjú
tí dédé bá ń bẹ lágbàáyé ni lọ́ba débi abadé lọ́gbà bá ta sọ̀rọ̀ lẹ̀ tí lé lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún nìsín nàbádé abadé inú ọjọ́ yanjú dẹ̀ ní kí ló jẹ́ orí bẹ́ẹ̀ àwọn tí wọ́n náà ń sáyé tí wọ́n náà ń tọrẹ ayé àbùsínẹ́gbélé lórí pápẹ́rẹ́ tẹ́ bá ń gbọ́ Security Council orílẹ̀-èdè mẹ́ẹ̀ẹ́dógún lágbàáyé ní máa jókòó Security Council tí wọ́n bá wá pé 50 countries tí wọ́n bá sọ pé General Assembly under the United Nations tí wọ́n bá wá pé bí 193 countries níbo làbòsí wá wà àwọn márùn kan bẹ tí wọ́n fún wa ní permanent member àwọn ò ní kó ń bẹ̀ láìláì tí ìdàlẹ̀ kíámà irú Security Council mẹ́ẹ̀ẹ́dógún yẹn wọ́n máa yan orílẹ̀-èdè mẹ́wàá lọ́dún méjì fún wọn ṣùgbọ́n márùn yẹn wà bẹ́ẹ̀ ni níjọ́ ti dálẹ̀ lọ́dún 45 àwọn orílẹ̀-èdè America, France, Britain, Russia, China àti à ń pè ní permanent member ni ẹ̀ àwọn ẹ̀nà wá fún ní akufito veto power àwọn ẹ̀nà fún ní veto power kí ni tó máa veto power tí gbogbo members Security Council bá wá sí ìjókòó jẹ́jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún tí a máa dá ọ̀rọ̀ lẹ̀ táà mẹ́rìnlá bá ní lórí ọ̀rọ̀ ibi àjọsọ tí ọ̀kanú márùn ẹbá ti no wọ́n dá gbogbo orí ẹnu ni jẹ́ veto power ni àbòsínú àbòsí àgbáyé bẹ́wà ní ìjọ ọjà yóò lójú tún nìyẹn ẹ máa ṣe meeting General Assembly tí bí 120 something tó ní lórí ọ̀rọ̀ yìí ìjà dúró sí rẹ̀ tí ọ̀kan náà àwọn ìlú márùn yẹn tó bá ti pé bí tó ń dúró yàtọ̀ sí ó bá dúró sí tó yàtọ̀ oníwọ́ tẹ̀lé hádà zulm alani àbòsí àgbáyé dùn tí a ń sọnù ìlọ́balẹ̀ ẹ̀dẹ́bì tó bá yẹ dé ṣùgbọ́n wọ́n sọ́wọ́ mùsùlùmí ní Suratu Maida ọ̀nà yá yọ́ lẹ́dí na àmọ́nà pẹ́ta ìgbọ́nà ọba gbọ́ kúnù qawwamina lillahi shuhada bil qist ẹjẹ́ tó dúró déédé nítorí Ọlọ́run kẹ jẹ́lẹ́rìí lórí déédé ẹ má sábò sí ti àwọn mùmí lọ bá ń bá sọ̀rọ̀ mùmí ní Ọlọ́run wa yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu ẹ má jẹ́ pé ìkùnsínú tí ń bẹ láàrin yá àtàwọn èèyàn kan ọ̀rọ̀ ẹ wá ṣẹlẹ̀ sí wọn ẹ má torí ìkùnsínú ẹ ṣàbòsí ẹsẹ̀ déédé ọlọ́ni ìdìlú ẹsẹ̀ déédé ó akàbùlẹ̀ takuwa òun náà ló súnmọ́ payọ̀ ọlọ́run bá jù wattaqullaha ẹ̀páyọ̀ ọlọ́run inna Allaha khabirun bima ta'malun ó ń tẹ́sí padà lòun ọlọ́run bá fún ẹni rẹ̀ òfin tọ́lọ́run pa wá nù individual kájọ déédé kájọ sí déédé kájẹ́lẹ́rí torí délé láfírí ní Àlàmísì ìjẹsàn this on the 21 November 2024 International Criminal Court wọ́n dá ẹjọ́ pé Netanyahu olórí àwọn Israel àti former Minister of Defense Gallant wọ́n fẹ̀sùn pé wọ́n wọ ọ̀daràn ìwọ̀ ọ̀daràn tí a ń pè ní criminal war ibi apáàyàn dé ó ti wọnú ní àgbáyé pé apààyàn ni wọ́n wá ní kí wọ́n arrest níbi kí ló bá ti lágbàáyé kí wọ́n gbé eléyìí òun náà ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láti last week gbogbo ẹ̀ ti ń gbóná gírígírígírí gbogbo ẹ lé ó lé ní ara wọn kódà kí a má ti ẹ̀gbé ọ pé ó ti ẹ̀ jáde nínú rẹ́kọ̀dù àgbáyé lágbájá báyìí o a fi ẹ̀sùn apààyàn ní ọ̀nà àìtọ́ àfikàn ó sì jẹ̀bi ẹ̀ lágbàáyé ìyẹn ti kọ́ tó ná ní àrànṣe ìyẹn kọ́ ti tó ní àrànṣe ojú ti ní àbùkù ní kódà wọ́n ti ń rọ kíká ó dẹ̀tẹ̀ fáwọn náà àwòlọ́wọ́ agbègbèsẹ́ yìí àwọn ní agbègbèsẹ́ yìí kìí ṣe ìlú àwọn mùsùlùmí o
South Africa. South Africa òun ló gbé ẹjọ́ yìí lọ sí ẹjọ́ àgbáyé táǹpé ní International Criminal Court. Àwọn ni a gbé lọ. Kí ló ṣe rí bẹ́ẹ̀ tó kó sí àwọn náà rí? South Africa náà wọ́n gbòmìnira ni. Olórí wọn jọ́nà náà pè ní Mandela. Mandela ń sọ jọ́nà lọ́hùn gbàdá gbòmìnira. Olómìnira South Africa yìí yóò máa jẹ́ temporary nígbà tí Palestine bá ti gbòmìnira tiẹ̀. Ìgbà tí Palestine bá gba òmìnira tó pẹ́rù táwa náà rán ìwọ̀n àrán mọ́, ìgbà náà lòmìnira wa ará South Africa náà jẹ́ òmìnira. Inú àwọn ọ̀rọ̀ ìtọ́sọ́lẹ̀ tó fi kú ọmọ sọpọ̀tì àwọn Palestine against Israel. Tó pọ̀ mọ́ kíkóró tí ń bẹ bí ká máa bẹ lábẹ́ amúnisìn. Kì wá tó wá sa amúnisìn lásán, amúnisìn tí ọ̀la ni amúnisìn tó fẹ́ ká parun. Torí díẹ̀ náà àwọn ọmọ alẹ́yìn ẹ̀, àwọn náà ni wá gbé ẹjọ́ lọ sí ilé ẹjọ́ ìwà ọ̀daràn àgbáyé. Ọlọ́wà ní kí àwọn ilé ẹjọ́ náà tẹ́tí gbọ́. Israel ò lọ sí ilé ẹjọ́ lọ káwọ́ pọ̀yìn tójọ́ rí, ilé ìlójọ́ kápọ̀yìn. Àwọn South Africa, àwọn Mùsùlùmí kéré o, Christian lọ́pọ̀ jù mẹ́. Àwọn Mùsùlùmí minority la Mùsùlùmí ní a fi wá ń sọ yí pé ń gbò wá rí báyìí. Tọ́lọ́ wá ní kí wọ́n ṣàṣeyọrí, kí ló wá kù? Gbogbo ìlú yòókù náà tó jẹ́ ìlú àwọn Mùsùlùmí tó ń jẹ́ ìlú rere tí a ń fẹ́ àlàáfíà lórí ayé kí wọ́n sọpọ́ọ̀tì àbájáde òfin. Iná ni ọ̀kanú àwọn àfà olórí àwọn ìjálẹ̀ alámi ìlàmàlì Mùsùlùmí, òun náà ni a pèpè fún ìdí ká sọpọ́ọ̀tì wọn, ká dúró tì wọn. Àṣeyọrí kan lélẹ̀ abẹ́ ọlọ́ba àlekẹ́ ọlá. Gbogbo àwọn tí wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ yìí lọ nínú ọmọ Palestine, ọlọ́ba ní foríjì wọn, ọlọ́ba ní gbà wọn lẹ́rú. Àwọn tí wọ́n wá kù tí wọ́n wà nínú àìlera, wà ní fún wọn ní àlàáfíà ara. Ìrọ̀ Ọlọ́run bá ní fún wọn lómìnira o, bá ní fún wọn lómìnira o. Gbogbo ẹnikẹ́ni tó wá dá sí lórí báwo ni wọ́n ṣe gba òmìnira, bó ni wọ́n ṣe lálàáfíà, ọ̀rọ̀ la fi dá sí ni, ó la fi dá sí ni, ìmọ̀ la fi dá sí ni, alá la fi dá sí ni. Ọlọ́mọṣà ìṣẹ̀ kálukú lẹ́san dáadáa. Ọwọ́ abẹ́ ọlọ́ba àlekẹ́ ọlá, gbogbo ibi tí náírà wà lórí ilẹ̀ ayé pátá lọ́ba ní pẹ̀tù sí o. Abẹ́ ọlọ́ba fórílẹ̀-èdè wa, bẹ́ẹ̀ lórí ìjọba àpapọ̀, tí ìjọba sí ìjọba ìbílẹ̀, àti ìjọba ilé ẹnì kọ̀ọ̀kan wa, ìjọba inú ẹgbẹ́ anú mọ́sálásí wa, ọlọ́mọdé ọ̀dà rẹ̀. Ọlọ́ba ní tó, bá ní gbogbo àwọn aṣíwájú wa, bá ní àwọn ọlọ́ba ní kan lẹ́yìn. Àmbẹ́ ọlọ́ba àlekẹ́ ọlá, gbogbo ẹ̀sìn nira tó yìí náà, ọ̀rọ̀ ajé àmú ni ọlọ́ba ní dẹ̀ bá ní ọ̀rọ̀ ọlọ́ba tó nígbà, ọba tí máa ń yí ìgbà padà, bá ní ìgbà padà sí dáadáa. Àmbẹ́ ní ọlọ́mọṣà sílẹ̀ fún ọ. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar.